make I talk am small for pidgin. When I saw dis video and some other videos wey dey inside dis my post I bin dey think say na society keep some people for husband house o. Ọlọ́run gbọ́, society ló de gbogbo àwọn obìnrin mọ́bi tó dè wọ́n mọ́ nílẹ̀ adúláwọ̀. Àìmọye obìnrin míì nǹkan tó ń wá kò rí nílé ọkọ tó wà. Tí èyí obìnrin bá tún ní òkè o, já ṣe báyìí ọkọ mi, jẹ́ ká gbé ẹ débẹ̀, jẹ́ ká sọ fún, á níbo ló ti kọ́ gbogbo nọ́ńsẹ̀nsì yẹn. Àìmọye ọkọ ló ń ṣe bẹ́ẹ̀. So mi ò kúkú rí àwọn talákọ̀ọ́kọ́ yìí bá wí. Ọ̀rọ̀ ara wọn yéra wọn ni. Kò ń ṣe gbogbo obìnrin náà ni saint. Kò ń ṣe gbogbo obìnrin náà ló máa jókòó tó máa ṣe mommy and daddy táyé ẹ̀ máa fi bàjẹ́ sójú kan. Nǹkan tó ń ṣe àwọn obìnrin ó wà lára wọn. Ó wà lára wọn. Ẹ má máa pa action mọ́ wọn tẹ́ ẹ bá gbé wọn sílé. Kẹ́ ẹ máa gbé wọn débẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà níta tó ń sunkún. Ẹkún sínú burúkú ẹkún ni o. Tó jẹ́ pé society kan dè wọ́n sínú ìdè because nílẹ̀ adúláwọ̀ wàá gbọ́ obìnrin ò lè lọ bọ́kùnrin, obìnrin ò gbọdọ̀ ṣe gbá, obìnrin ò sì gbọdọ̀ ṣàwo, ṣùgbọ́n mo mọ̀ pé ó máa tó dópin. Mo bá tiẹ̀ ní kí n béèrè, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ṣé wọ́n dá libido nìkan mọ́ ọkùnrin ni? Àbóbìnrin ò tiẹ̀ ní tiẹ̀ rárá. Ẹ máa ní obìnrin máa fi sára, ṣáà gbà bẹ́ẹ̀. Ẹ tún máa rí ọkọ bíi Frank Edomi. A wá mú obìnrin tó jẹ́ pé libido ẹ̀ high tó jẹ́ pé kò gbádùn gan tẹ́lẹ̀tẹ́lẹ̀. A wá ní mò ń bá yóò di oṣù kan, ọdún kan. Ṣùnú o, ẹ ti ṣùnú gan ni ẹ̀mí eléyìí tó kàn. Obìnrin